A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Kò láfijọ́ o, kò ní bẹ̀rẹ̀ kò dé lópin. Àìmọ̀kan àkọ́kọ́ ó ní ìṣòro tí àwọn ẹlẹ́bọ ní. Tẹ́bá dẹ̀bi tí wọ́n ti ń sọ̀rọ̀ ẹ ti rí wọn pé àwọn èyí ò ní mọ̀. Tẹ́lẹ̀ kejì, àìmọ̀ wọn ara ẹni. Ọ̀rọ̀ kí bẹ́ẹ̀. Tí wọ́n ti máa sọ ni pé ìtàn wọn ń pa wọ́n láwọn nípìnlẹ̀. Ẹ̀yin nípìnlẹ̀. Bẹ̀tẹ̀ yín kọ́ lónìí. Bí gbogbo àwọn ọmọ Yorùbá ṣe rí tá bá fẹ́ sọ wá ní ìpìlẹ̀ ìròyìn tí ọ̀dà lọ́pọ̀ jù tí wọ́n fi ròyìn wa bí kan máa ní pé àìwọ bàtà bí ìgbà táwọn tí ó sì páànù bí ìgbà tí kò sí mọ́sẹ́nì kò sí mọ́tò ìjọba máa ròyìn pé àìgún mọ́tò bí ìgbà táwọn fi amọ̀ kọ́lé àbí koríko bí ìgbà táwọn wà láṣojú bí ẹni tí kìnnìún ya ìlà sí àìmọ̀kan tó wà lókè ìpìlẹ̀ àìmọ̀kan ìpìlẹ̀ ìròyìn àìmọ̀kan náà fi máa rò pìlẹ̀ ṣùgbọ́n nígbà tí ìmọ̀lẹ̀ dé àwọn lábátẹ́rì náà tájẹ́ aṣáájú wa nú ẹ̀sìn àìmọ̀kan làwọn náà wà irú òkùn tẹ́yìn náà wáyé làwọn náà wà ẹbọ làwọn náà ń ṣe kí aṣíwájú ẹ̀dá àníbọ̀ Muhammad tó dé kó tó kàmọ́lẹ̀ fún wọn ti sọ orí eré ní ìsìn ọ̀dà tẹ́bí ni wọ́n ṣe rí nílùú tàwárí any Arab country sọ́jọ́ ìlú wa àwọn tí kò rún ẹbọ tí ò jẹ́ kí èèyàn ò dàgbà sókè tọ́lá ẹni tí ọba ti nímọ̀ nípa Ọlọ́run kò lè nímọ̀ nípa ara rẹ̀ gan so àìmọ̀ wọn ẹrẹ́ ni ó ń dà wọ́n láàmú ẹ̀mọ̀ wọn ara yín ẹ wà máa ń pàtàn wípé àwa nìpìlẹ̀ ìyẹn ti lọ wọn ẹ̀ ní ẹ̀yìn nìpìlẹ̀ àwọn èsè èèyàn àwọn bàbá tó bí yín náà ló bí àwa náà àti wọ́n á pọ̀ jù yín lọ ibi tẹ́ ẹ̀ ti mọ̀ wọn ara yín á pọ̀ jù yín lọ mùsùlùmí pọ̀ jù yín lọ ẹni máa rí àwọn mùsùlùmí kọ̀ọ̀kan tí wọ́n wá sọ́dọ̀ yín o bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ti máa lọ gba nankari lọ́wọ́ àwọn aláàfáà kódà àwọn ọmọbẹ́nu christian tí wọn náà ń lọ́dọ̀ yín àbí tí wọ́n ń lọ́dọ̀ àwọn mùsùlùmí tí wọ́n já láì mọ̀kan lọ́jọ́ yẹn exchange ogun láàrin ara wọn kì í ṣẹ̀sìn kì í dẹ́sí gbàgbọ́ kì í dẹ́sí tọ́lọ́ ń pè àsí. so ó dá kí ọmọ rẹ̀ kọ́ ọmọ bó ṣe mọ́ nísìn ọkọ̀ nínú yín ní tẹ́ ẹ̀ máa ń ṣe láyé àtijọ́ tẹ́tẹ́ máa ń mú jẹ igá mọ̀pẹ́ lè mú jẹ nígbà nípa àwọn fẹ́ sọ̀rọ̀ àwọn fẹ́ gbẹ́bọ̀ kan o nípa abẹ́ kan fẹ́ èèyàn gbẹ́bọ̀ àwọn bàbá yín wọ́n máa ń pààyàn forísà ni ẹ̀jẹ̀ ẹ̀dá ní ìṣẹ̀yẹ tó ń ṣe o àmọ́ ẹ̀ ṣe ń kọ̀rọ̀ ní ẹ̀gbọ́dọ̀ síwájú òfin àwọn ẹ̀kẹ́ lè mọ̀ wọn ara yín kẹ́ ẹ̀ mọ́ bí tẹ́ ẹ̀ mọ́ bẹ́ẹ̀ sì máa ń sọ̀rọ̀ àwọn aládìlẹ̀ Yorùbá gbó àwọn ìṣe Yorùbá àwọn ìṣe èèyàn ọ̀tọ̀ kápẹ́ ìmọ̀ wọn ara yín ẹni tó bá pọ̀ jù ló nílùú ẹni tó pọ̀ jù ló nílùú àwa ti pọ̀ jù yín lọ Islam ti pọ̀ jù yín lọ. ẹ̀kẹta ẹni sọ̀rọ̀ àìlóye ẹ̀wọ̀kan ẹ̀mọ́ tí ń bọ̀ bẹ́ẹ̀ tó bá wọra sáàdì tí ń ṣẹlẹ̀ yóò lè pìpì ara rẹ̀ fún tí ń ṣe kíni wọ́n sì ní ó ń bọ̀ àwọn aládé ní gbogbo ara rẹ̀ àti kíni làmú àmúra gidi gbogbo ẹ̀wọ̀kan ìyẹn ni wípé èyí tẹ́ tó ń polówó lọ́wọ́ báyìí ọ̀tá ọ̀bọ̀ la mu ìmọ̀ ló ní ayé báyìí àwa sì ló ní mímọ̀ àwọn akẹ́kọ̀ọ́ náà wà mọ̀ o àmọ́ àwọn aṣíwájú nù mọ̀ àwa mùsùlùmí ni aṣíwájú nù mọ̀ lónìí a sì ń jẹ àǹfààní pé àhàláwò ìmọ̀ àmẹ́yìn kí ni contribution yín bí education ẹ̀ ní sùkú muslim nílé ètò school ni christian ní school ni kí lẹ́yìn ní ẹ̀ ní nínú contribution wo lẹ contribute lẹ́yìn ẹlẹ́bọ̀ nínú ababa ayé tẹ́ni àmọ́ tẹ̀lé tẹ́ni àpàdà sí àná contribution wo lẹ ní nínú ìdàgbàsókè Yorùbá ẹ máa kọ ká bí bá ṣe ń sọ̀rọ̀ ẹ ní bàbá yóò ní ní tí wọ́n fi ń kọ nǹkan Chinese tí wọ́n bá kọ wàlàwàlà wọn máa ká nǹkan bàbá wọn fi lé wọn lọ́nu Arabu wọn bá pálífì bá ta sa wọn máa ká àwọn ìbò náà create ABC ẹ̀yin wá lọ yọ nínú ABC èbò ń bá kó yín lẹ́rú tán ẹ wá lọ yọ nínú ABC rẹ̀ ẹ wá lọ yọ ABD tí wọ́n fi fọ́ọ̀mù kíní Yorùbá so tó bá ti pé àwa náà la kó yín lẹ́rú àwa onílárúbáwá alìbá ta sa náà lẹ́sìn kíni lẹ́lò ẹ̀yìn òní tí títa wá nú ẹ̀sẹ̀ tàwa ní àròbíyà tẹ́rí nǹkan ó ti pẹ́ gbogbo ẹni bá ti wà ń táwòye ìlú lọ́mọ̀ pé àròbíyà wa èdè lágbàwà wa ó ti pẹ́ ẹ̀ ti bẹ̀rẹ̀ bọ wọn ibi bàbá yín bàbá Buhari Oòduà àwọn ibi tí àròbíyà tó wà ilé ìlú ti jẹ́ Ilé-Ifẹ̀ tàròbíyà tó wà lẹ́yìn máa pe Ilé-Ifẹ̀ lórí ìrìn wa ibi bàbá wa rìn wà bẹ́ẹ̀ ni wà bẹ́ẹ̀ ni náà bàbá pè lórí ìrìn wa pé bàbá wa rìn wà bẹ́ẹ̀ ajá máa fi sí lẹ́gbẹ̀ẹ́ orí ìrìn wa ilẹ̀ Lárúbáwá ni ẹ̀fẹ̀ gbà ẹ̀ sì mọ́ tẹ́ wọ́n bá fẹ́ sọ bẹ́ẹ̀ sí máa sọ̀rọ̀ gan tí wọ́n pè ń gbà tuntun tì lẹ́ẹ̀sẹ̀ dáálé ibi ẹni bàbá wa fi chain rìn wá látòkè ọ̀run ni ibo lẹ́gbẹ̀ẹ́ sí lórí Google ibo lẹ́gbẹ̀ẹ́ sí lórí YouTube ibo lẹ́gbẹ̀ẹ́ sí lórí Facebook táráyọ̀ ọmọ sọ pé ẹ wá gbọ́ ìmọ̀ ẹ wá gbọ́ ìmọ̀ ẹ wá gbọ́ fàbú ẹ wá gbọ́rọ̀ ńlá o ṣé ẹ̀yẹ́lẹ́bọ̀ kankan kọ́ lẹ́ni pé bàbá wa chain ló fi ìjábọ̀ látòjú ọ̀run ọ̀tọ̀ chain wà látòjú ọ̀run ẹ̀yìn kọ́ lẹ́ni pé adìẹ wa ń tan ìpẹ̀ Ilé-Ifẹ̀ wọ́n fẹ̀ sí ilẹ̀ wọ́n fẹ̀ sí ibi Ilé-Ifẹ̀ lójúmọ́ tí máa wá bí ẹjọ́ ọmọ geography rí ọ̀nà ibi tí òòrùn wà lọ́nlọ́nlọ́nlọ́ ẹ wá ní Ilé-Ifẹ̀ lójúmọ́ tí máa wá gbogbo àwọn ọ̀nà yẹn ẹ̀yìn kọ́ lẹ́ ń wa àwọn èèyàn nílá kí lè yẹ fi sùn kẹ́lì bá dáma ẹgbẹ́ fọ́nù kan kẹ́lì bá dá èèyàn ọmọ yín mọ̀ ẹ wà wá ìlà fún yẹ́dàkùn sí ìlà kẹ́yì tẹ́wàá ní ká padà sínú nípa Islam dé kò ní awàlà Islam kọ́ wa ní alùbátà sábà sílẹ̀ máa dé ìmọ̀mọ́lẹ̀ Islam promote education Islam tó support education tí ó bá sí lọ́dọ̀ tiẹ̀ gan ibi ẹ bá ti rí ẹ mú mọ́ra ṣáàdì tí mo fi ṣèpèlè ọ̀rọ̀ mi hùn ẹ tàn ká gbogbo yòókù mo gbọ́ ẹlẹ́bọ kan tí ń sọ̀rọ̀ lọ́jọ́ ń sọ̀rọ̀ yìí mo á kí ìsọ̀rọ̀ rẹ̀ bí sọ̀rọ̀ máa rí pé àrùn mẹ́tẹ̀ẹ̀ta ní í ṣe lọ́ba ní wípé ẹ̀yin mùsùlùmí ẹ tún ṣe léyà sọ́jà ẹ tún máa ṣe léyà nígbà tí wọ́n ń jí ọmọ gbé wọ́n jẹ́ ọmọ jẹ́ gbé àwọn tí wọ́n ṣe léyà wa bó ti gbé jìyàn gbé wọ́n jí wọ́n gbé gan-an tẹ́jú bàbá aláwọ̀ kó wọ́n jí gbogbo yín pé a ṣe léyà wa àwa àtọ́lọ́run la ní Ọlọ́run ní a ṣe léyà
ọlọ́run náà ló sì bá ní dá àwọn ọmọ tí wọ́n mú ọ̀dà padà ẹ ṣe pé àwọn ẹlẹ́bọn máa gbọ̀ngàn wọ́n fọnù kan ilé àgbà ayé nǹkan àṣẹlẹ̀ ní local area b nǹkan àṣẹlẹ̀ ní local area b mọ́tò jáàmù láwọn oríṣiríṣi ìlú òun lè stop léyà ó dà ní Saudi Arabia àrí máàmù tó kú àrí ọmọ ọba tó kú ara àwọn èèyàn tó kú ṣé ìyá stop léyà alẹ́ ẹ̀bọ̀ pọ̀ nígbà tẹ̀sán wípé ilé Ifẹ̀ iná ni adìẹ kan máa ń ta ìpẹ́ ìyẹn jẹ́ ẹni yóò tún mọ̀ pé bẹ́ẹ̀ bá ti lọ́dọ̀ yóò máa bọ̀ ni àyèmọ̀ kan wá ní ẹ̀sẹ̀ lójú àánú ẹ̀tún wọn sílẹ̀ ẹ̀wá tún pẹ́ ẹran wá ní à ń bọ̀ sìgìdì aláwù tó pẹ́ àwọn gangan ọmọ bá ṣe ròyìn ẹ̀ mo sọ bẹ́ẹ̀ aláwù tó pẹ́ àwọn mùsùlùmí gan ọmọ bá ṣe ròyìn ẹ̀ onóròyìn ara rẹ̀ fún wa láfi gẹ́ẹ̀tẹ̀ ó tóbi débi pé Ọlọ́run tóbi débi pé ó tóbi débi wípé àgbàtọ̀ sàlàyé bóun ṣe rí nígbàmú tọkọlọ wá lè gbé ọba tó ẹmọ nǹkan tó ń sọ nípa Ọlọ́run tá a sì rí ká wọ́n ní ayé àti sánmọ̀ gbogbo ayé tẹ̀lé ní kékeré báyìí ni o sánmọ̀ gangan àwọn ìràwọ̀ tó tó ayé ilé ayé wa planet kan àwọn planet wa tó ilé ayé wa yìí àtàwọn tó tó ju ilé ayé tá a wá yìí lọ wọ́n pọ̀ lábẹ́ sánmọ̀ tá a lọ bílíọ̀nù ni wọ́n billions sánmọ̀ gangan àti gbogbo àwọn ìràwọ̀ àti ilé ayé wọ́n ní wọ́n wà á mú wọ́n ó jù sábẹ́ àga Ọlọ́run lọ́jọ́ àlìkìyámà wọ́n kà fi pamọ́ sábẹ́ àga Ọlọ́run Ọlọ́run gangan fúnra rẹ̀ sọ pé tó bá di ọjọ́ àlìkìyámà ìka méjì báyìí ni wọ́n fi mú ilé ayé báyìí wọ́n fi mú báyìí lọ́jọ́ àlìkìyámà ẹ bá gbọ́dọ̀ wọn bá ṣe tóbi tó ẹ pé tábàdà ròyìn àti ká sọ pé sàlàyé ara rẹ fún wa because ó tún lágbára pé kò tó járí wù ní ayé ń bí lọ́tẹ̀ ẹ̀ pé ó lọ́wọ́ yọ̀ǹda kárí wọn tó bá dà àlìkìyámà wọ́n yọ̀ǹda nígbà Musa sọ pé òun fẹ́ rí Ọlọ́run ẹ̀mẹ́tọ́ tẹ̀lé sí Musa ó lè rí àwọn Musa sọ pé òun fẹ́ rí Ọlọ́run dà wo òkè òun àkàrà ara fi ìmọ̀lẹ̀ ara wa ha òkè ẹ̀ pé òkè gan yóò rọ̀ lọ ojú wo ló gbé ojú tí ó fi rọ̀ lọ abẹ́rẹ́ gbogbo ojú tẹ́ gbé jù yìí irú ẹ̀ ní tí ń bẹ́ sánmà ojú mọ̀lẹ́kà òjòjú wa ojú àlìjànnú òjòjú wa ojú ẹja òjòjú ẹyẹ òjòjú àwa èèyàn ẹranko ọ̀jọ́ra wọn ẹ̀ gbọ́n mi nísìn tó tọ́lọ́ bá tó kó lójú kéṣe ojú ìta gbé káàkiri ojú wo ló fi rí Ọlọ́run ojú wo Mùsá ló fẹ́ rí Ọlọ́run wo kéwù àkàrà fi hàn lára wọ Ọlọ́run nígbà tí Ọlọ́run tí ọ̀rọ̀ fi kan díẹ̀ hàn òkè fọ́ òkè yẹn ló sì tóbi jù ó tóbi pọ̀ ọfọ́ yákàyàká ẹnu òkè lásán lọ́fọ́ wọ Ọlọ́run ò tàṣí Mùsá òkè lásán oró igbe tí òkè ké tó fi fọ́ pàwò ni Mùsá gbọ́ lásán ó sì dàkú òdìdí àrẹ́bí Ọlọ́run ọ̀dàkú pọ̀ wá jí lánàá Ọlọ́run òun ò ní ìdàtí ọmọ òun ti gbọ̀gbọ́ Ibrahim náà wá Ọlọ́run ẹ̀ á ṣàlàyé fún ọ wá Ọlọ́run sí ìràwọ̀ Ọlọ́run ó jẹ Ibrahim tẹ̀ tó tóbi ó tó ń dé làkàì sí ìràwọ̀ Ọlọ́run Ọlọ́run lè jẹ́ ráwọ̀ tó rọ̀ Ọlọ́run náà tó Ọlọ́run lè jẹ́ wọ́n lọ́jọ́ fínímọ̀ náà mo fẹ́ mọ̀ Ọlọ́run máa ṣàlàyé ara rẹ̀ àwọn abala fún níròyìn tábà fún Ọlọ́run ìròyìn àbùkù láàfù torí àwọn gẹ́gẹ́ alábùkù ní aláìdátán aláìlágbára aláìlọ́pọlọtán aláìmọ̀tán ẹni ọmọ tán láfẹ́ ròyìn rẹ̀ bó láti ṣàlàyé olóṣàlàyé ara rẹ̀ jalla jalaluhu jalla ó wọ́n mọ́ Ọlọ́run sí nígbà ọ̀dà káṣẹ̀ sọ pé ẹ̀fọ́ wa ara yín dáwùsà ẹ̀yìn náà rí pé ẹ̀gbọ́n yín ti wà lára òsà yín ẹmú ọ̀bẹ̀ báyìí ẹ̀sìn gbẹ́ èrè ẹ̀sìn dọ̀bà lẹ́yìn fún nítorí ọgbẹ́ ló wà wọ́lọ́ dáná ẹnu gbé òkúta kan níbi kan ẹgbẹ́ sílẹ̀ ẹni bẹ̀rẹ̀ sí máa dépò ẹ̀sìn tó ń dọ̀bà lẹ́yìn fún náà ẹ̀ ń kó ẹran tí ò ní jẹ lọ síwájú rẹ̀ ẹ̀ ń pa ẹran tí ò ní tó ẹ̀ ń pa ajá sí ẹ̀ ń dépò lórí kí ló wà àtìkò kí ló jẹ́ mọ́ òkúta àtìkò àti ṣe gidi gan kàpúpọ̀ nù mọ́ yín gẹ́gẹ́ ní odò ọba tẹ́rì o ọba ló di odò bó ló ṣe di odò ẹnu èèyàn ní àdádúró odò ẹ wo kí ẹ ṣe pé mò ń bu yín ìgbà yín ti lọ ni ọ̀tá tí Ọlọ́run bá ní lótorí ẹ̀ràn gbàmà ànábì Ọlọ́run náà lótorí ẹ̀ràn yìí sá táà kìrìsìtàn pé Jésù ọ̀tá tí Ọlọ́run ní tí Ọlọ́run yé tìjú náà ní kí ẹ máa ṣẹbọ sí. kódà náà ní Nàìjíríà bọ̀bẹ̀ rí ẹbọ wọ́n bá bí yín dábẹ́ sí mọ́ ṣẹlẹ̀ àtijọ́ ẹ lọ mú yẹn kàtẹ́ pátẹ́lẹ̀ ìfúrúbọ. ewé kúnnù kan yóò sì kúnnù sí yóò sì ń bẹ́ẹ̀ oògùn yín ẹjẹ́ tó lọ́ọ̀kan fún yín gbogbo oògùn ó ti gbẹ pátá oògùn ni kò sí nílẹ̀ kò sí kúrò níbẹ̀ gbogbo oògùn ó pátá gbẹ táàbára àtàtà wọn oṣù yọ yà lọ́dọ̀ yín yọ lọ mú ara sáì tẹ̀ fílẹ̀ bẹ́ẹ̀ yóò sì lówó lọ ni táàbára pásítọ̀ yọ yà ọ̀dọ̀ yín ni kò ní kéde bíbélì yọkọ̀ kéde kò wá níbi ọkọ̀ àpá àwọn ìgbóhùn wá sí pọ̀ ọ̀dà kí ni wọ́n pa sí kí ni wọ́n pa ṣé àwọn tí wọ́n gbé balẹ̀ lórí kọ̀kọ̀kọ̀ lọ́rẹ́rẹ́ tí wọ́n gbé balẹ̀ lórí kí ni wọ́n sọ̀rọ̀ ṣé sáàmù wọn kà lé lórí àbẹ̀sẹ̀ báyìí wọn kà kò sí lọ́rọ̀ fẹ́ pa ni kùránì wò lẹ́ka sí kò sí lọ́rọ̀ fẹ́ pa ni kí ni wọ́n kà sí ọ̀fọ̀ ẹ̀yin lẹ́ lọ́fọ̀ ẹ̀yin lẹ́ ní ìpààyàn ẹ̀yin ni wọ́n èwo ẹ̀yin ni wọ́n gbọ́dọ̀ fojú rí o ẹ̀yin wọ́n dẹ́gbẹ́ wò ní bàtà láìpẹ́ tó di ẹ̀tẹ́ wọ́n tó lágbo ti gbé pamọ́ wọn gbọ́dọ̀ rí wọn gbọ́dọ̀ lóbìnrin wọn gbọ́dọ̀ wọ́n máa bí ọ̀dà kó fi hàn sí ẹ̀dá kan ó burú débi wípé ìtẹ́ ẹ̀ tó máa ń ṣe é pé tọ́ba bá kú nílùú yìí wọ́n ni wọ́n á gé orí ẹ̀ lọ àwọn bá gbọ́ ọ̀bẹ̀ ó gbóyà wọn òmò nígbà lóko ní sọ àgbẹ̀lẹ̀ ẹ má gé orí sí ìgbéyàwó lẹ́gẹ̀ bí ọba mọ̀ nǹkan ọba yẹn fọ́nú tó ikú ó sì gbà pé wọ́n gé orí òun tó fọ́nú tó ikú àwọn ọmọ rẹ̀ tó bí àtàwọn fámìlì rẹ̀ sẹ́rù wọ́n gbà fún tábà rìpọ́ọ̀tì fún ọlọ́pàá àtẹ̀yìn àtúnṣe ayé ni ẹ bọ̀ lẹ́bàá ayé lẹ́wọ̀n ayé ò sí níbi tẹ́ wà mẹ́ẹ̀mọ̀ ẹ máa bọ̀ wá ní ẹ̀sìn Islam ẹ̀wẹ̀ ayé ò sí mbẹ́ mọ́ kí bá ń bú yín kí bá ẹgbẹ́ ìgbẹ́ ti ń bú àmì ìkànnì ẹ tí wọ́n ń ṣe léyà ẹ tí wọ́n ń pẹ́rán ó láǹ pẹ́rán bá tó ń gé èèyàn gbé ní àìpẹ́ tí wọ́n sọ fún ọgbẹ́ àmùsùlùmí àlọ́mọ́nú ọmọ tí wọ́n jí gbé ni àbá àtàrà àbá ní odò máa ń lù ẹ̀yin náà ẹ̀ ní í ṣe òsáré máa ń gbà tó bá ti jí èèyàn gbé oko ní burúkú ẹ̀dá ẹlẹ́bọ̀kanu ìgbà tí mi ò sọ̀rọ̀ ọ̀rọ̀ tiẹ̀ burú lọ́ba ní àwọn náà fẹ́ kí ìdí tàwọn náà ọmọ wọn làwọn ẹ̀ ti rí pé wọ́n gọ̀ ọ wá ní mú ìdí tiẹ̀ wá tí ó yàtọ̀ síta wa wá lọ wé láwà ní bí àfa ẹ wá tó ẹ wá lẹ́yìn fi ẹlẹ́dẹ̀ ẹ̀bọ ifá
àwa ń jẹ màálù àti àgbò wọ́n ń jẹ ẹlẹ́dẹ̀ ọlọ́bí adókítà léèrè pé àwọn àrùn ó sì ń gbé lára ẹlẹ́dẹ̀ ẹni pé wọ́n lùkú nílé ayé wọn ẹ̀rìn sùkú tí a máa dálẹ̀ àròkò ní ọmọ ní development wọlé di pàfẹ́sẹ̀ ní mẹ́sẹ̀jì wọn ní nǹkan kan tí wọ́n fi develop àwọn èèyàn àti tọ́ba tó ń yàn tó gòrí ẹ̀ wọ́n ní òsàfẹ́ lò àní wọ́n máa sọ pé òsàfẹ́ lò ọmọ rẹ̀ òsàbájọdá rẹ̀ ọ̀ọ́ police station àtọ́sà àti kí ni wọ́n kó gbogbo ẹni tó fẹ́ sún ẹ̀wọ̀n wọ́n ní òsàfẹ́ lò ọmọ ibi tó bá ti rí lọ police station wọ́n mú ayé ti kọjá àní ẹgbọ́ àrùn mẹ́tẹ̀ẹ̀ta tí mo ní ṣe wọ́n kọ mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ ìmọ̀ àìnímọ̀ ní òpìlẹ̀ ẹ̀sìn ẹ̀kejì wọ́n àtún wá mọ̀ wọn ara wọn bá wọn sí mọ́ always wọ́n máa ń believe yìí pé àwọn làwọn láyé wọn ò kọjá bí o wọ́n tún wá máa ń wò pé àwa tó pàwọ̀ mọ̀ bá wọn sí dáadáa jẹ́ ń ṣe àwọn èsèpì ilẹ̀ kí á ní á aláwọ̀ olè báyìí máa wà látẹ̀ ń wá àlè máa báyìí pààyàn sí bí òòsà àlè máa báyìí da epo sórí ní tí ò ní mìíràn àlè máa báyìí gbẹ́ èrè àlè bọ odò àwa máa ń lo odò ní àpá ìjà fún rẹ̀ àdẹ̀wẹ̀ nú ẹ̀ ọba tí ó ní odò làwa máa ń sìn ọlọ́run yẹ̀yẹ́ wa rárá lábá fẹ́ tọrọ kan lẹ́rọ with full respect láti a máa lọ sàlùwà láwọ́ sọ́tọ́ dára àtọrọ lọ́wọ́ rẹ̀ yín ẹni sọ pé kí n gbé ẹbọ ó rìn òhò lọ sọ́jà àbíkọ́ lọ wẹ̀ ní ọjà gbọ́n dáná àwọn ìyàwó tó máa wẹ̀ ní ọjà tó wọ́n wẹ̀ ní bí aago kan tí ogun yóò rí ẹjẹ́ wẹ̀ báyìí dàpọ̀ inú ẹ̀sìn wọlé tó ẹbí ẹ̀sìn dẹ̀dẹ̀ náà àìmọ̀kan náà ni ẹ̀mọ̀ pé ẹ̀yin lẹ̀ tẹ́ ẹ̀yin lẹ̀ tán ẹ̀yin lẹ̀ sí ẹ̀yin ní òye kẹ́ máa assist lọ́wọ́ dẹ̀dẹ̀ wá pé Ifá kìnìún kan olóòfẹ́ lọ́ mú nǹkan tì yín gangan wá ìkejì wọ́n ní aláwọ̀ sègidì ẹ̀dá kan sọ́lọ́ ń jọ sègidì gbogbo tí dáhùn sègidì tó bẹ́ẹ̀ lẹ́kẹ̀rẹ́ sègidì ọmọ bá a ṣe ń ròyìn aláwọ̀ tí a ní Allah ọba tí a máa ń sẹ́la yàtọ̀ Ar-Rahman ọba tó kò sẹ́ni tí ò lè kẹ́ ilé ayé bí kò sẹ́ni tí ò lè kẹ́ gbogbo kẹ́ ó ń kẹ́ ìwé ẹlẹ́bọ gan ń kẹ́ àwa mùsùlùmí kò sẹ́ni tí Ọlọ́run ò ṣoore fún ó mọ̀ sí làákà ìròyìn táwọn fi ń ròyìn Ọlọ́run tàbá fẹ́ kì í àni Allah ìtumọ̀ Allah al-ma'bud fi as-samaa'i wal-ard wọ́n ń sìn lókè wọ́n tó ń sìn nísàlẹ̀ bí wọ́n máa ń kankan gbòkè máa kankan gbòkè àwọn tá a ní máa ń kó kéré a ní máa pa sámà a ní máa pa àwọn ìwé ní ọbẹ̀ nù sámà torí pé Ọlọ́run tàwa òkè sámà lọ́run lọ́wọ́ àmọ́ Ọlọ́run ti yín náà làwọn odò táwa yàgbẹ́ sí àwọn odò tá yàgbẹ́ sí dáadáa ìdọ̀tí sí pé kọ́ máa gbé lọ Ọlọ́run ti yín nìyẹn tàbí kẹ́ mú sìgìdì kẹ́ gbé fúnra yín kẹ́ tó máa dọ̀bálẹ̀ fún ẹgbẹ́ ti yàwó ìbáyẹn ewu Ọlọ́run ti ọba tí ò ṣe é rí toró tóbi ṣe mo ti wà ní ìsìn tí ì bá ṣe ní ayé gómìnà kan alárìsífù Mr. President ní òjókòó pẹ̀lú president àbí tí president bá sọ pé kí n wá mo wọ́n lè bá ń wá ọ̀nà gate tí wọ́n sì president sọ̀rọ̀ orí kí ló dé òtóbi governor sọ̀rọ̀ orí kí ló dé òtóbi àwọn èèyàn tó bá tóbi olójú ẹni tó lè rí wọn process rẹ̀ mọ́ lágbára ìbẹ́ni kan bẹ́ẹ̀ pé àti president gàgà àti governor gbogbo ẹni tó lówó jùlọ ẹni káwọn yóò lè rí lójú ìwé lẹ́gbẹ́ agbárí tẹ̀lé rí ànábì Ọlọ́run tó dáa gbogbo wa yìí lọ gbogbo ẹ̀dá orí ayé nígbàun ó fẹ́ rí Ọlọ́run kò sí rí ká tó ń bèèrè àwa yìí kí la ní láì wòlé Ọlọ́run àti kọ́jú ọ̀dà fúnra rẹ̀ wọ́n sì bá ní mú design ọ̀dọ̀ ara rẹ̀ wà kó ajá rí wọn ó wà lóhun fi pamọ́ sọ ọ̀dọ̀ àlìkè àmọ́ ilé ayé ń bì wọ́n á tẹ̀sí yín ni ẹ ṣiṣẹ́ tí sẹ́yìn bá wọ̀ ọ̀chì kẹ́ rí mi lálìkè àmọ́ ètò sórí rẹ̀ ẹ̀ máa gbádùn. àdúgbò ẹ̀dọ̀ Ọlọ́run ẹnu kẹ́ni mo fẹ́ sọ òjò àlọ́ ẹ̀ mùsùlùmí náà kàn fẹ́ á pè é sákèsì kan. ṣe rí ẹ máa jáde tán gbogbo yín náà ẹ sì máa bù yàn bí mo ṣe sọ̀rọ̀ yìí àwọn òdodo ọ̀rọ̀ fáàkì ni kò sí èmi kankan bẹ́ẹ̀ mo ní wọ́n sì gidi ẹ̀dá kan ṣé mo parọ́ wọn mo ní wọ́n sin odò èmi àmọ́ bọ́ sí nítorí pé fúnra rẹ lọ bẹ́ èrè rẹ̀ fúnra rẹ ọlọ́wọ́ òkúta jáde nínú igbó kan òun bẹ́ẹ̀ balẹ̀ fún ó gbé mi ọbọ̀ kìí ṣe pé mo ní kọ́ owó tó ń ṣe ní dáadáa ẹ mùsùlùmí ẹ jáde tán fún ẹni ẹ máa sọ̀rọ̀ wọ́n ń sponsor àwọn kan wọ́n fẹ́ lásìkò yìí wọ́n fẹ́ bà Islam jẹ́ inú tó wá bí wọn pé yàrá tó dé ilé ẹ̀ lágbára ó ṣe ètò lọ́dọ̀ wa ní wòmí bàbá olúwo wọ́n tó gbé àwọn robot oríṣiríṣi ni wọ́n tó fi dára inú tó bí wọn pé ìwò tí wọ́n ń dára sí orí odidi ọba ńlá náà àwọn ọmọ òdu àgàgà òrìjìlá orí bí sẹ́sìn Ọlọ́run tó lọ fi odidi adé rẹ̀ tó lọ fi balẹ̀ ní yídì àwọn ọba ńlá ń bẹ lágbàáyé tó ń bẹ ní àràbá ní pàǹtí ń di wọn pàǹtí torí Ọlọ́run òtò dé ìlànà torí Ọlọ́run bó ṣí ọba náà kò sí president náà àbí akẹ́kọ̀ọ́ ní sí àdìlòkù òun ní wọ́n pàǹtí olówó gbogbo lọ́wọ́ látara san aṣọ kan méjì ọ̀sán aṣọ méjì ìkan lókè kan nísàlẹ̀ ọ̀tàn ọ̀gbọ̀dọ̀ sí ìkan lórí ẹ̀ kí ló ṣe ó jẹ́ pé ara mi fún ọba tí ó di ọjọ́ àlìkè àmọ́ta tó rí àwa jẹ́ bí ẹgbẹ́ ẹ̀yìn ni àìsẹ́gbẹ́ ẹnì kankan lórí ayé ó rí àwa ni àwọn tó pé a máa wẹ ọwọ́ ayọ̀ ẹnu nítorí pé a fẹ́ bọ́lọ̀ sọ̀rọ̀ lásán ẹ máa ń láwàá ṣe bẹ́ẹ̀ bá ṣe ń jíbọ̀ báyìí a kọ́ lọ ṣe kan lásìkò ṣẹ́ a ṣe kan tó bá tó di aago mẹ́rin a tó ṣe kan a tó wọlé a tó ṣe kan mọ́gírì ká tó wá sùn a tó ṣe kan ọ̀rọ̀ bí dáhùn ṣe fọ́lọ́run ó ti mọ̀ pé dáhùn ṣe ń bó ṣe pọ̀ tóun wọ́n tọ́ka sí bọ́lọ̀ náà ṣe tóbi tó kí lẹ́yìn ṣe ebi lè lẹ́yìn ṣe ń bí àwọn ẹlẹ́sìn ibi àwọn every Sunday àwa náà ní Friday but every day ní tí ẹ máa hùn wọ́n ní ìwọ́n sábà kan yẹn náfìlà tó ń wà kan àtúntò lè gbé pàánù ká tó sára káwọn kápọ̀ àárín àsìkárò tó pọ̀ nígbà tí ń sin Ọlọ́run lára bí ọkọ̀ fagbolé ayé wa ni bá fẹ́ wọlé aṣọ Ọlọ́run bá fẹ́ jáde aṣọ Ọlọ́run bá fẹ́ wọ tọ́lẹ̀tì kan aṣọ Ọlọ́run bá fẹ́ jáde àtúnrántí Ọlọ́run bá fẹ́ jẹun aṣọ Ọlọ́run bá jẹun tán aṣọ Ọlọ́run bá fẹ́ wọṣọ aṣọ Ọlọ́run bá wọṣọ bá fẹ́ bọ́ àtúnṣọ Ọlọ́run kò sí kọ̀díṣàn kan bá fẹ́ jáde lé wa bá fẹ́ wọlé wa kò sí kọ̀díṣàn kan àwọn ń dákọ̀ Ọlọ́run àwọn là ń sin Ọlọ́run ṣé lórí pé wọn kálukú agbẹ́jọra wa lọ bí màá bá ṣe tó lè yẹn ṣe máa gbọ́n tó bí màá yẹn ṣe mọ́lẹ̀ ṣe gbọ́n mọ́ ìmọ̀ tí a ní ìmọ̀ tó sọ fún wa yí pé ẹran tó bá ti fi orúkọ Ọlọ́run pa tí wọ́n bá fi orúkọ Ọlọ́run bá pa ẹran wọ́n ní a máa jẹ́ wàláhì wọ́n ti gbé lọ sí lab
wọ́n ti ṣe investigation wọ́n lọ sí conference kan ní Syria ni wọ́n á kó gbọ́n report yẹn wá wọ́n lọ sí lab ní London wọ́n lọ sí lab ní àwọn even ní USA láti lọ́mọ kí ni white muslim fi sọ pé wọ́n á rí pé ẹran tí wọ́n dá orúkọ Jésù sí wọ́n mú ẹran wọ́n pa ẹran wọ́n á dá ní orúkọ in Jesus name wọ́n gbé ẹran lọ sí lab wọ́n rá àwọn ìdọ̀tí oríṣiríṣi àwọn nǹkan tí ó yẹ kó máa wà nínú ẹran téèyàn jẹ wọ́n rí ń bẹ̀ wọ́n tún wá ní wọ́n dákọ̀ èdè míì kọ́sàmọ́ jẹ́ ètí muslim máa dákọ̀ wọ́n wá ní ọ̀dà ẹja wọn apáyẹrẹ yìí ká dákọ̀ báyìí ní sọ pé bisimilahi Allahu akbar nígbà wọn ṣe bisimilahi tí wọ́n fi pa ẹran àwọn tí wọ́n rí pẹ̀lú tí wọ́n fi awò wọ́n lo microscope wọ́n fi wò wọ́n à rí nínú ẹran tí wọ́n fi bẹ́ẹ̀ náà lómi náà mo mú rẹ̀ bọ̀ conference àwọn òyìnbó ló ṣe tábà sọ pé báyà làǹdọ́gbọ́n báwo muslim ṣe wá ló ṣe á nímọ̀ tó bá wọn nítorí pé everybody ọpọlọ wọn jìnnà sí ẹgbẹ́ tó lè tọ́ mímú àní ọpọlọ wọn jìnnà sí intern ṣe yàrá pé they are primary school students we are professors níwájú ọlọ́ta alágbẹ́ ìjọsìn ẹlẹ́bọ̀ ló fẹ́ sin ọlọ́lẹ́bẹ̀ tí ọ̀lọ́ ilé ẹ̀kọ́ tí ó sì ní teacher òjíṣẹ́ ìwọ̀n lọ́rọ̀ ṣẹlẹ́bọ̀ ọlọ́run ní àwọn àsìnà ni wọ́n pè lójíṣẹ́ ẹni tó ní tẹ́bá fẹ́ ròyìn ọ̀kan àwọn ọ̀gá àwọn teacher àwọn tí àwọn ẹlẹ́bọ̀ ń èṣù láàlú ògiri àkùkù àdúgbò tí wọ́n pè wọ́n ní ẹlẹ́kùn sunkún jẹ́jẹ́ ẹlẹ́kùn sunkún o láàárọ̀ ìwà ń bá sun ẹ̀dẹ̀ a rí ọ̀ràn ìbánidábì nǹkan àwọn ọkọ̀ ọ̀rọ̀ bí ròyìn teacher ti Ògúnlákayé tí wọ́n ní Ògúnlákayé oṣù wọn nìkan olómi ń lé fi ẹ̀jẹ̀ wẹ̀ mú tẹ̀ sí ra káìpẹ́ tí òdi teacher yẹn rẹ̀ pé olómi ń lé wọ́n fi ẹ̀jọ̀ mi yàn wẹ̀ ọ̀lásán lé fi mọ̀kímọ̀ bóra tó ọ̀lásán wà máa fi ọ̀lásán lé fi mọ̀kímọ̀ bóra wèrè nìyẹn náà àwọn ọmọ sọ pé ṣùgbọ́n ọ̀pọ̀ ẹ̀yẹ́ lọ pé Jésù ọ̀pọ̀ ẹ̀yẹ́ bá nínú ọ̀pọ̀ ẹ̀yẹ́ bá bákìrì ọ̀pọ̀ ìrọ̀bọ̀ ìwúrẹ̀ ìlú ẹ̀sìn tàwa Ògúnlákayé máa pààyàn tiẹ̀ wọ́n tó bá ti ṣògùn láyọ̀ ó lè dá mọ́tò nù ara máa sọ pààyàn ṣàgbó yọ sàpá àwọn ọmọ tiẹ̀ odò wọn lọ́dọ̀ wọn a máa gbé ẹ̀jẹ̀ máa ń bínú sí lọ lóríṣiríṣi ládàdà báyìí kí ni ìjìnà àìmọ̀kan àti ìmọ̀ níbẹ̀ lọ́dọ̀ tàwa ìmọ̀ nípa Ọlọ́run ní level professors ni wá Ọlọ́run kọ́ wa tán ni ọkọ̀ wa tán ráwọn ànábì tí wọ́n mọ̀ tẹ́ pé ìdánilẹ́kọ̀ọ́ yẹn nu Ọlọ́run ti ń gbọ́ wọn á kọ́ àwa ẹ̀yin wá ṣẹ̀ṣẹ̀ ń ronú bó lẹ́ẹ̀sì ṣe nǹkan padà sọ́dọ̀ ẹni tó ní nǹkan tó ní gbogbo nǹkan òun ló ní ayé òun ló làwọn tá à ń bẹ́ẹ̀ Ọlọ́run àwọn ọmọ kọ̀ọ̀kan wá kọ́ àwa ẹnì kankan ọ̀kọ́ ẹ̀yin kankan Ọlọ́run send anybody sí ẹ bá sì lẹ́ni tọ́lọ́run send rè ẹjú wèrè ká sọ fún ibò tó ṣe rí bẹ́ẹ̀ bá lè sùn sí èṣù tí gbogbo wa ń sọ́ra fún táǹsà àwùsùn bíi láì mílẹ̀ ṣe táàdì ràdíìnì ẹ wá ní èṣù pé òjìṣẹ́ Ọlọ́run ọ̀tọ̀ Ọlọ́run tó lé dànù tó tún lé sí pé tó bá dàlẹ̀ jámọ̀ yóò tún jẹ ìyà òun ẹni bá tún tẹ̀lé náà yóò tún jẹ ìyà ẹ sì máa píìkì wrong side báyìí àmọ́ dúpẹ́ wọ Ọlọ́run tó ṣe wá lẹ́lẹ́bọ̀ o adúpẹ́ o ẹ̀yin mùsùlùmí ní máa ń sọ̀rọ̀ wọn ẹ̀wò àìmọ̀kan ni o àìmọ̀kan yẹn dẹ̀ ó jìdò sínú wọn ó jìdò gan ẹ má dára yín láàmú kò sí ìrìnàkàjọ́ sẹ̀lẹ̀sìn wa kò ní problem pẹ̀lú Nigeria as a country and the Nigeria government even ẹ̀sìn wọn ò ní problem pẹ̀lú Nigeria constitution ẹ̀rí àwọn ò ní problem àwọn ni wọ́n jáde tẹ́kọ̀ àṣẹ̀sìn wọn wọ́n fi èèyàn rúbọ àwọn èèyàn fi èèyàn rúbọ kírísítẹ́nì fi èèyàn rúbọ ẹ̀yẹ fi èèyàn rúbọ kẹ́wàá ní tíjọba ó sì gbogbo ẹ̀ mọ̀ pé gbogbo ilé ọlọ́pàá tán dálẹ̀ torí iná fi dálẹ̀ iná ìfarapamọ́ ni ẹlẹ́sẹ̀ gbangba because ìjọba tó Nàìjíríà ọpọlọ tó pé ní ọgbọ́n ni ẹ̀yin mùsùlùmí ẹ̀rí ayé iná ìlànà yìí ìfọlọ́pàá kan challenge wa à ń lọ hajj gọ́ọ̀mẹ̀ntì gan ló ṣètò rẹ̀ lọ́ba handle kí ló bá lè dáná fún ara bẹ́ẹ̀ gọ́ọ̀mẹ̀ntì rí pé nǹkan tó ti ń jẹ́ Nàìjíríà gàgà rè ó sàpọ̀lẹ̀ àwọn kan náà tó sin ajá náà lọ ibi táwọn náà lọ ọjọ́ ti rárá ibi táwọn ti ń pa màlúù àti ràkúnmí àti àgbò àwọn kan wọn ní táwọn bá fẹ́ ṣe ọdún táwọn adìẹ wọn pa ìbò kérésì náà bàbá pọ̀ Ọlọ́run lálẹ́ wà ń sìn Ọlọ́run àwa gẹ̀ẹ́tì ẹ̀ ní torí pé àfìfẹ́nu wá Ọlọ́run òun náà ló júwe ara rẹ̀ fún wa òun lọ́tọ̀ aṣọ náà àti gbà bẹ́ẹ̀ wọn ní Ọlọ́run sì gidi ó gbọ́ bí tasubasu ọ̀nà rẹ̀ jìn lọ wá máa lọ fi làákàyè balẹ̀ dáadáa kó lè máa jẹ́ pé nìkan àwọn anú ẹ̀sìn wa gbogbo tí ń dorí tẹ̀yìn rú bí kẹ́ mu sinapu bí kẹ́ mu gògóró bí kẹ́ mu ẹmu gbogbo ẹ̀ka àwọn ọlọ́dọ̀ tí a wá gbọ́dọ̀ máa pé every time pé professor ni wa àwọn ẹ̀sìn tí kò mọ̀ pé kéèyàn máa mú bó kò mọ̀ pé kéèyàn máa mú tí kò mọ̀ pé ẹgbẹ́ ẹ̀sìn tàwa ẹ̀rí bí Islam ṣe pọ́n obìnrin lé ni táwọn obìnrin tí bá mú tó máa ń ṣe ẹ̀dọ̀ kìkì òórùn ni àwọn tí a wọ́n ní wọ́n jìnnà sí mosque kí wọ́n máa gbóòórùn and then kí wọ́n ṣe mọ́tótó ara wọn wọn ní kásá fún wọn ẹgbẹ́ ìsìn pẹ̀tù ẹwà dúró respect Ọlọ́run fún obìnrin wọ́n ní àwọn obìnrin wa wọ́n ẹ̀hà àbí wọ́n borí that is covered street tí wọ́n bá mú street wa kó street sínú tray wọ́n á gbé wá síwájú rẹ̀ pé wọ́n á mú street wọ́n ti wá bó gbogbo street yẹn wá tán ti bó ọ̀rọ̀ lára rẹ̀ àbí pépà tán fi wé wọ́n ti bó wọ́n á ní kọ́ máa mú òní kọ́kọ́ ronú lẹ́ẹ̀mejì pé tí èsì òní tí máa kún street yìí bẹ́ẹ̀ náà làwọn obìnrin tí wọ́n wà lábẹ́ òfin Ọlọ́run non covered street nù ọ̀rọ̀ àwọn street àwọn gangan ní street àtàwọn gangan wọ́n pè àwọn gangan ní because wọ́n kó covered tó ṣe láwàtà lẹ́lẹ́ àlẹ́ àwọn àwọn wàpà ni wọ́n máa dùn wò ọmọ ọdún obìnrin dápọ̀ ṣùgbọ́n tó bá fòrò tó lọ dòrí tó lọ ọjà tó sàfòrò káàkiri Ọlọ́run wà gba ìlàjì àbí tó ju ìlàjì ẹwà rẹ̀ lọ tó bá padà sí máa sọ òfin àti kìnní lọ́wọ́ lọ́wọ́ àwọn ẹlẹ́yà ta ni báyìí pé dúdú ni yọ́ máa dán ni tó bá sì pé pupa ni yọ́ máa pupa sí ni láì lo cream ìbá ni wọ́n lé wọ́n wà pa ọwọ́ tó wá rí àwa nìkan tá a ní nǹkan wa làmọ́ gbàgbé wọn kò ní gbé ara rẹ̀ síta bí pé ìyá àmọ́ fojú wò ìyá lọ ṣàgùn ìyá lọ láfọ̀ṣẹ́ fún wọn bí wọ́n ṣe ń bá sùn bí wọ́n gbé lòtẹ́ẹ̀lì wọ́n ṣe gbá àjẹkù ẹni wọ́n náà jẹ́nu lílànà ní sweetheart ṣé ìwọ nìkan ló sì jẹ́ sweetheart fún àbí kò sí lọ sweetheart kan ní hòtẹ́ẹ̀lì kò sweetheart kan ní ilé onílé kan lọ́fíìsì kò sweetheart wọn sọ pé ọkọ̀ ojú sí tébù
ọ̀rọ̀ àwọn ṣúta àti tàwa ń bo orí wọn bí gbèsè ilé à owó Yorùbá ni ọwọ́n bí gbèsè ilé à ìgbèsè ilé àbọ̀lẹ̀ fẹ́ẹ́ rí ilé àti ó ṣe gbèsè lóòótọ́ àlè sọ pé every class pátápátá a rí ọmọ tó gba excellent a rí very good a rí good a rí fair a lè rí fail tàbá ń ṣe Islam ìyá rẹ̀ tó fail o tọ́ba láwọn tó fail láàrin wa náà rú wọn làwọn tó máa yọ ìbòjú ní orí íńtánẹ́ẹ̀tì wọn ò máa ń pa rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ orí bọ́n ṣe múra aṣọ tọ́lọ́ fi ní wọ́n bo ẹ̀há tó wọ́n fi bo ọ̀ṣọ́ wọn àbò kàkà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn yẹn wọ́n ń sin wá jẹ lásán ni àwọn ọmọ táǹsẹ̀ ń try àti wọnú ẹ̀sìn ni wọ́n máa ń pa rẹ̀ tọ́ba láwọn professor àlàwà kó sílé wọ́n sì ń bẹ́ẹ̀ nù ìjọba tọ́pọ̀lọ́ rẹ̀ alhamdulilayi ìkọ́lẹ̀ tí ò bójú nu wọn tọ́lọ́ bẹ́ẹ̀ náà àwọn ọmọ jama àti àtọ́jọ́mọ̀ tí ò bójú ẹ̀ẹ́dẹ̀ rí pé gbogbo ibi tí ó lè máa fìtínà tí ọkùnrin mi ó bò lórí tí ò lódúdú wọ́n máa kọ́ fún ara rẹ̀ dípò ní máa fìtínà tí àwọn yẹn wọ́n fi ẹ̀sìn pé wọ́n ẹlẹ́sìn sísì sísì ẹlẹ́sìn àwọn tí àwọn tó bá wí bẹ́ẹ̀ kò lè mọ̀ fóun lòun bá yóò gbé àwọn ẹlẹ́sìn tẹ́ ti sọ́dẹ̀ sí àwọn tẹ́ kíkọ̀rọ̀ wọn gbọ́dọ̀ fàṣọkọ ọkọ̀ ó lè fóun lé ní ẹni tó ti lè jẹ́ kíkọ̀rọ̀ wọn máa jẹ́ ìwú báwọn òun náà ni pé èyí náà lè expose wọn lẹ́jẹ̀ wọn ní kọ̀rọ̀ tó lẹ́ tẹ̀lé ìlànà tó náà fẹ́ fi jẹ́ kí wọ́n ní àpọ́nlé ẹni àpọ́nlé lóbìnrin tí wọ́n gbádùn tó lóun náà máa produce àwọn president lọ́la ó náà máa produce Mr. Governor senator gbogbo àwọn tó máa handle ilé ayé àwọn doctor àwọn tó ń ṣe àwọn náà máa produce ẹ̀ tó máa ti jẹ́ ní ẹ̀sìn nǹkan náà dáná làwọn máa produce adúgbò ẹ̀dọ̀ ọlọ́run bí táà fi máa lónìí nù akàbẹ̀ jẹ́ kí gbogbo mùsùlùmí kẹ́ gẹ́ẹ̀tì òkun táà fi bẹ̀rẹ̀ ẹgbẹ́ wọn wà ní òkun gan òkun pé wọn ti ẹ̀kọ́ nímọ̀ òkun ẹlẹ́ẹ̀kejì òkun pé wọn mọ wọn ara wọn pé báwọn ṣe máa rí ẹ̀yin tí aráyé ń ṣàwùsù bí láì fún ẹ̀yà fẹ́ máa pera yín nìkan ẹ̀ tẹ̀ máa sọ pé àwa ní ìpìlẹ̀ owó wàlà ìpìlẹ̀ fi ẹ̀rú bọ́ ẹ̀yin kọ́ àwa ìná ìpìlẹ̀ làwa náà àwa máa nà àti kó nù òkun tẹ́yìn wà ń bẹ́ ni ìparí ẹ̀ ni pé ẹ̀wà àìláfojúsùn ẹni tí ó bá ti nílé ẹ̀kọ́ àfojúsùn òun lórí ẹni tí ò lófin àfojúsùn òun lórí ẹni tí ọmọ náà yọkan ṣoṣo tó bá láfojúsùn gàtà ní ọba dá sí àdúgbò subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. If this message brought you value, help us reach more people. Subscribe sí Message to Communities láti gba ìmọ́lẹ̀ Islam tẹ̀lé Yorùbá.